kú dédé àsìkò gbogbo tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn a máa gbé yín ga ṣe yín lọ́ba fún ojú rere ńláńlá àti àrígbà láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù kejìlá. A dúpẹ́ nítorí gbogbo ohun tó rújú nínú ayé wa ni ẹ̀yin Olúwa bá wa wá ojútùú sí, àti wípé èní ọjọ́rú ire ayọ̀ ìtẹ̀síwájú ìgbéga àti àlùyọ yóò rú wá fún wa lénìí ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ó sì gbọ́ lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ èní ọjọ́rú ọjọ́ kẹwàá oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìrètí ògo. Ìrètí ògo. Àwọn àkọ́sórí wa nínú ìwé Kólósè orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ìwé Kólósè orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Àwọn ẹni tí Ọlọ́run fẹ́ láti fi ọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ yìí láàárín àwọn kèfèrí hàn fún, tí í ṣe Kristi nínú yín, ìrètí ògo. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì orí ìkẹrìndínláàádóje. Ìwé orin Dáfídì orí ìkẹrìndínláàádóje. Nígbà tí Olúwa mú ìkólọ Síónì padà wá, àwa dàbí ẹni tí ń làálàá. Nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rín o, àti ahọ́n wa ń kọrin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà ni àwa ń yọ̀. Olúwa mú ìkólọ wa padà bí ìṣàn omi ní gíṣù. Àwọn tí ń fi omijé fúrúgbìn yóò fi ayọ̀ ká. Ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá o, yóò sì ru ìtì rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Ọ̀pọ̀ àwọn ènìyàn tí kò tí ì jọ̀wọ́ ayé wọn fún Kristi, wọ́n rò pé ńṣe ni àwọn ń gbádùn ayé bí wọ́n ṣe ń gbé nínú ẹ̀ṣẹ̀. Fún àpẹẹrẹ, wọ́n rò pé bíbá àwọn ènìyàn sùn káàkiri jẹ́ ìgbádùn títí yóò fi kó àrùn tí kò gbóògùn. Ọ̀pọ̀ nínú wọn tún máa ń rò pé ó dára fún wọn láti ní owó ní ọ̀nàkọ́nà. Yálà ó dára ni tàbí kò dára, àfi ìgbà tí ọrọ̀ tàbí dúkìá náà tí wọ́n kó jọ tó bá mú wọn lọ sí oko ìparun. Wíwà nínú Kristi àti gbígbé nínú rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ máa ń ran ènìyàn lọ́wọ́. Ó ran onígbàgbọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé tí yóò pa wọ́n mọ́ kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ làálàá àti làásìgbò. Àwọn tó wà nínú Kristi wọ́n ní àwọn àǹfààní sí àwọn ìfitónilétí kan tí yóò fún wọn ní ìrètí, tí yóò sì pa wọ́n mọ́ ní àlàáfíà. Ọ̀pọ̀ àwọn mìíràn gbàgbọ́ ó jọ bí ẹni pé ó dára fún wọn tí a bá fi ìgbésí ayé wọn àti ìrísí ṣe òdiwọ̀n. Ẹ̀wẹ̀ ní tòótọ́ wọ́n ti ń jìyà o. Àwọn kan nínú wọn kò tilẹ̀ sùn dáradára nítorí àwọn iṣẹ́ ibi tí wọ́n ti ṣe. Wíwà nínú Kristi máa ń fún ọ ní àlàáfíà, yóò sì mú ìfòyà nípa ọjọ́ ọ̀la rẹ kúrò lọ́kàn rẹ o. Ayé láìsí Kristi jẹ́ ayé tí kò ní ìrètí. Ìwé Pọ́ọ̀lù Àpọ́sítélì sọ nínú ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkejìlá pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristi. Ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí àti láìní Ọlọ́run ní ayé. Nítorí Kristi ni àwọn onígbàgbọ́ ṣe ní ìdánilójú pé ìpèníjà yòówù tí ó bá wá sí ojú ọ̀nà wọn, àwọn yóò jẹ́ aṣẹ́gun. Jésù ń sọ nínú ìwé Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n pé nínú ayé ẹ̀yin yóò rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká o, nítorí tó ti ṣẹ́gun ayé fún wa. Ìrètí wa wà nínú àwọn ìrètí Ọlọ́run, kì í sì ṣe nínú ìrònú inú wa lásán. Nígbà tí a bá ka àwọn ìlérí Ọlọ́run nínú ìwé mímọ́, wọ́n ń ru ìrètí sókè nínú wa. Fún àpẹẹrẹ, ìwé Hébérù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkarùn-ún, ó ṣe ìlérí láti má ṣe fi ọ́ sílẹ̀ tàbí kọ̀ ọ́ sílẹ̀. Èyí túmọ̀ sí pé ohunkóhun tí o bá ń là kọjá, Ọlọ́run wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. Nínú ìwé Róòmù orí ìkejì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, ó wí pé ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tí ó fẹ́ràn rẹ̀, tí a sì pè ọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ ti Ọlọ́run. Nítorí náà
tí o bá jẹ́ olùfẹ́ Kristi tí o sì ń rìn nínú èrèdí rẹ̀ fún ayé rẹ, kò sí ìpèníjà yòówù kí o máa dojúkọ, ìwọ yóò rẹ́rìn-ín ní ìkẹyìn ni o. Olùfẹ́, mo fẹ́ kí o ní ìdánilójú wípé Ọlọ́run ó ronú nípa rẹ o. Àwọn èrò rẹ̀ sì jẹ́ àlàáfíà fún ọ, kì í sì ṣe ibi, láti fún ọ ní ìgbà ìkẹyìn. Ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 11. Mo gbàdúrà pé ìwọ yóò di ìrètí ògo tí ó ní Kristi nínú rẹ mú ní orúkọ Jésù. Àmín. Kókó ọ̀rọ̀: lẹ́yìn Jésù kò tún sí ìrètí tòótọ́ kankan mọ́ o. Ẹ̀já sọ pé bàbá mi, ìwọ ìrètí mi. Ọlọ́run, ní gbogbo ìlàkọjá mi jẹ́ ìrètí fún mi. Kí o jẹ́ odi àti ibi ìsádi mi o. Má ṣe fi mí sílẹ̀ ní gbogbo ìlàkọjá mi, nítorí ìwọ ni ìrètí àti odi mi. Ọlọ́run kò sì ní fi wá sílẹ̀ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ́ máa comment nípa ìkí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí àdúrà yín. Ó dàbọ̀.